dùn ọba lódìrí ẹwà fákùn kan rẹ̀ o níyàn kún mo ní ẹ bá ń pè ẹ̀pà adé alẹ́ adé olú Àkànjí adé ọmọ Aráké ọmọ Ẹ̀gbá mọ́rí ṣàbí adé agbóhùngbọ́kálá onílàjọ bí kò pẹ́ láyé kò má ṣàṣetì mo ní ẹ bá ń pè Adéwálé Àkànjí mo rí bá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ Adéolú òun pé tán Adéolú orí ọba lùkẹrẹ lóyè orí lónìí mo kọ́kọ́ rí bá lọ́dọ̀ rẹ̀ ọmọ Ẹ̀gbá mọ́ nígbà bí ọmọ Agbóhùngbọ́kálá Adéolú number 1 ọmọ akérèrè mo rí bá lọ́dọ̀ alákìlú lẹ́gbàá mo pèsè tí mo fẹ́ yẹn ikú nípa òní ṣe àṣẹ ìsàwọn dandan yọ ọdún ìdùnnú ọdún rere ó máa ṣe òní sọdún bànújẹ́ ọdún ayọ̀ ló ṣe máa ṣe ọwọ́ ní tètè kú torí mọ́rọ́jọ́ là ní mọ́rọ́jọ́ rẹ̀ lójú rẹ̀ Adéwálé CEO Great Tambor Global Nigeria Limited Great Tambor Global LLC New Jersey l'Amẹ́ríkà nílò òyìnbó oníkúsájò bí èrè fíláṣẹ lẹ́dùnmarè ọba Alákànjí sọ́pọ̀ gbọ́n ẹnu mi dáadáa building and civil engineering ikú nípa òní ṣe ilé iṣẹ́ rẹ̀ òní jóná òní bùrìbùrì kó bá wọn jíjú ẹ̀sìn láyé ọ̀rí aláṣẹ àríbẹ́ni store abẹ́rẹ́ adé ọlọ́run wà ní òní ló náà máa lò ọlọ́gbọ̀n ẹnu ó pọ́ kéré àgbáyé dákun bàǹkálà Àkànjí dáadáa Adéwálé Àkànjí ní jẹ́ Àkànjí ọmọ Aráké ní Abílákì Àkànjí ọ̀rọ̀ wọn níjọ́ tẹ́ Àbẹ̀ní ọlọ́run wà àríbẹ́ni store ó pé kí ọkùnrin kíngìn ọ̀dẹ́nu lé ó pé yàn dáadáa Àkànjí jẹ́ ó pé kẹ́mi ògùn kó pẹ́ Àkànjí ọkùnrin takuntakun tí màá sì dára kínní Àkànjí afitirẹ́lẹ̀ a máa gbọ́ tẹ̀lé ẹlẹ́ni Àkànjí ṣe fẹ́ bí ṣe faransé fojúlùmọ̀ òjàre ó pé kíkó má pa ọ́ Àkànjí ó ní mórí bàbá rẹ̀ ó pé karùn-ún máa ṣe ọ́ ó pọ̀ nírèlè òde máa ga wọ́n ní wọ́n délé àwọn bàbá rẹ̀ Abílákì Àkànjí ṣe máa ní ìṣòwò yẹn náà Abílákì Àkànjí ẹ̀rọ wọn náà pa ọlẹ́kùn Ẹ̀gbá mẹ́sàbí ọmọ Agbóhùngbọ́kálá ọmọ eríjì ogun ọlá òsílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àríjì ògo lójú ogun ọmọ sẹ́tí mọ̀ mi kíkan Ẹ̀gbá lónìí fífi òrò Ẹ̀gbá lónìí fífi òrò tí sẹ́tẹ̀ kú mọ́nà olúgbòjò bí ọmọ wa mọ̀ mi kíkan ọ̀gànjọ́ lóró orí o Ẹ̀gbá bí òró mi apági Ẹ̀gbá bí òró mi àpọ̀pẹ̀ mo bá délé àpá wa òkúra o bébé mi àtàwọn bàbá yẹn lájọ pé ẹ̀yin lọ́mọ òtí ń jó ọlọ́mọ òtí ọ̀sẹ̀sẹ̀ ìlú òní tóbi títí ká pa òrò ó má ka ọmọ wọn gbé wọn mú lò ókè o Ẹ̀gbá mẹ́sàbí ọmọ Agbóhùngbọ́kálá ẹ̀yin lẹ́ni báyìí sí mẹ́bẹ́ yẹn lẹ́ni bá wà nídẹ̀yìn bí kan bá ní báyìí sí èkejì ó sì máa ní bá wà eríjì ògùn ọ̀la òsílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àríjì ògo lójú ogun máa ṣẹ́tí mọ́ mi kíkan Adéwálé Adéolú Àkànjí ṣe máa ní ìṣòwò yẹn ni ọba márùn ló ti jẹrán Aláké toró olúbàrà ọba ni bí n bá parọ́ mọ́ pé ó máa já mi àgùrá ọba ní ṣe ọ̀ṣunlẹ̀ ọba ni olówó òdùrú wọn máa jí fẹ́ pé ṣeré mẹ́fọ́ bá ní ṣe orí Aláké tìlú Ẹ̀gbá kan ṣé bàbá ń bẹ̀rẹ̀ ńlá àfíà ara ikú nípa òní ṣe ọtí wá sọdún èyí náà mọ̀ pé ká tún jọ péjú ṣe tẹ̀mí sí nínú owó nínú àlá pẹ̀lú dẹ̀ra pẹ̀láyé kún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ yọ̀bọ̀rọ̀ ìwọ
máa yọ bọ́rọ̀ lọ́rùn ọ̀tá rẹ̀ ni rere lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí arìndùnnú rẹ̀ kò ní dìbà ń tẹ́ mọ́ lọ́wọ́. ọ̀pẹ́ tó bá ní tani nǹkan ìwé ládẹ́ kan máa pọ́ Lámìlékan lèmi jẹ́ Ibrahim Idris Tara Ìfẹ́ akéwì àgbáyé àgbọ̀túngbọ́ níjẹ́ ìwé lẹ́jọ́ tiwa kan òkú olóró ọmọ ìyá ọ̀la.